Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena TV nìkànnì tí ẹ já sí yìí. Mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwé ẹgbẹ́ rẹ̀ ń ọ̀rẹ́ ẹ̀ máa gbé kan níbẹ̀ táwọn olóògbé máa pè ní notification bell. Bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá, èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option A, Li àti Li táwọn olóògbé máa pè ní option all. Ó ní kó bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkì fídíò tó ń wò lọ́wọ́lọ́wọ́. Mo tún kí gbogbo ọmọ Yorùbá ọmọ kóòtù òjìrèbé pé ẹ kú dédé àkókò yìí. Àjíǹde ará ọmọ jẹ́ ní gbogbo ìgbà. Àlàáfíà Ọlọ́run alààyè kò ní fi gbogbo wa lẹ̀ láṣẹ Èdùmàrè. Àkàndọ̀rà Ògòǹgò lóko tèmi. Àjàó àró Awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe. Mo kí nínú ilé mo kí lẹ́dẹ̀ yìí. A ò ní rí ibi, a ò ní rí bànújẹ́, a ò ní rógun ọ̀fọ̀. Well, tàbá ní ká kéde dèrè ó sòkú ẹ bó ṣe fẹ́ òun ò ní jẹ́ kára lé ó sinmi. Mo bá nǹkan kan pàdé lórí ìtàkùn ayélujára. Ọ̀rọ̀ ọjà wá kọ́, ọ̀rọ̀ àlàyé, ọ̀rọ̀ àtúnṣe ni. Torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gbé ìtàn jáde ńgbà míì tàbí tí ń sọ̀rọ̀ nípa nǹkan ńgbà míì wọn ò lóye. Ṣé ẹ gbàgbé orin tí adití bá gbọ́ títí ẹ̀ fi di òun náà ni ọmọ rán mọ́nu. Eléyìí tí ẹnìkan bá gbé ta náà ni ó pín, bó bá sì ti pín àwọn èèyàn rò pé nǹkan gidi ló pín, àwọn ló sì bẹ̀rẹ̀ sí pín káàkiri. Having said that, ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ àti Yorùbá nation ṣé ẹ gbàgbé ó ní wípé lóòótọ́ la ní kò sọ̀rọ̀ èébú kò sọ̀rọ̀ àlùfàṣà bó tiẹ̀ jẹ́ pé kò sí tẹ́lẹ̀ náà ṣùgbọ́n kò ní sọ̀rọ̀ bínú. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ tútù ni yóò bì lápò, ọ̀rọ̀ líle ní yọ fà lápò, kò wá túmọ̀ sí páàlì correct ara wa bá a bá ṣàṣìṣe. Àìṣe wà níbi àkọ́ọ̀tà tí wọ́n kọ́ọ̀tà yìí. Ìkan nínú àwọn bàbá wa ti rí ó fi ìta ẹ jẹ́ kí n kọ́kọ́ kọ àpilẹ̀kọ tí onítọ̀ ń kọ. Èmi náà wá fìdí ẹ̀ múlẹ̀, mo bá ń béèrè lọ́wọ́ AI. Òun náà ṣàlàyé bó tiẹ̀ jẹ́ pé mi náà mọ̀ tẹ́lẹ̀ torí pé ohun tí wọ́n kọ ẹ̀já kọ́kọ́ ka tí wọ́n kọ gan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ọ̀hún tá a nígbàgbọ́ pé inú archive ló ti jáde. Àwọn èèyàn kan lọ́yọ̀ọ́ ti jẹ́ ká mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yóò jáde láti inú archive àti pàápàá ní tá a bá fún archive ó gbà sọ́dọ̀. Ẹ̀já sáré wò ó ohun tí wọ́n kọ bẹ̀ lélẹ́yìí. Queen Elizabeth II in her 1953 birthday message to Alaafin Ṣìyànbọ́lá Ládìgbòlú 1. Problem ti ń bẹ́ẹ̀ ń bí ẹsẹ̀ àkọ́kọ́ yìí náà nìṣòro náà ti wáyé. Wọ́n ní ọbabìnrin ìlú èbó Queen Elizabeth ẹlẹ́ẹ̀kejì ńgbà tí ó ṣayẹyẹ ọjọ́ ìbí ẹ̀ lọ́dún 1953 ó fi ọ̀rọ̀ ránṣẹ́ sí Aláàfin Ṣìyànbọ́lá Ládìgbòlú, but unfortunately ọdún 1944 ni Ṣìyànbọ́lá Ládìgbòlú ti jáláìsí ní kábíyèsí ti lọ síbi àgbáre. So ẹni tó ti kú ní 1944 bó ni wọ́n ṣe fẹ́ kọ lẹ́tà sí ní 1953. That is like 9 years interval nìyẹn. So gbogbo àwọn nǹkan yìí àwọn tí wọ́n bá fi ìtàn síta àbí tí wọ́n bá fàpilẹ̀ kọ́ta kí wọ́n ó ṣèwádìí wọn dáadáa ní tí wọ́n dẹ̀ sọ fún wa ni pé inú archive ni wọ́n ti rélé ẹ̀jẹ̀ nǹkan síwájú. Queen Elizabeth II in her 1953 birthday message to Alaafin Ṣìyànbọ́lá Ládìgbòlú 1 addressed him as Alaafin of Ọ̀yọ́
king and head of Yoruba land. Gbogbo eléyìí láti sọ tẹ́lẹ̀ mi ò mọ̀ ṣòro tó wà ń bẹ̀ bracket British National Archives Rev DO 35/3181. The Alaafin rules from Oyo as the capital of Yoruba land. The throne of power. Oyo is not Alaafin's kingdom but Yoruba land. He only rules from Oyo over his expanse kingdom, the Yoruba land. Colonial office records on Yoruba traditional institutions bracket CO/583/189-192. The boundaries of land of each kingdom was apportioned by the Alaafin to each kings and baales. So ohun tí wọ́n ń gbìyànjú láti sọ ń bí òun náà ni wípé Alaafin ò jọba lórí Ọ̀yọ́ nìkan ó jọba lórí gbogbo ilẹ̀ Yorùbá àti correct yẹn times without number. So now àní tí wọ́n tó ń fẹsẹ̀ múlẹ̀ ni pé gbogbo àlà ìlú kọ̀ọ̀kan Alaafin ló fún wọn ńlẹ̀. Ẹ̀mí ló la fẹ́ sọ wípé Alaafin ò fẹ́ nìkankan ńlẹ̀. Alaafin ò fún ẹnìkankan nílẹ̀. So gbogbo àwọn nǹkan yìí náà ara ẹ̀ ní máa ń bí ọ̀rọ̀ kọ̀rọ̀ ní máa ń bí oríṣiríṣi nǹkan because tá a bá fẹ́ sọ nísìnyí a sọ pé Alaafin tí ò nílẹ̀ ṣe máa fún èèyàn kan ńlẹ̀, pé Alaafin tí ò ní sinmi ṣe máa fún èèyàn ńlẹ̀, pé Alaafin tí ń ká tógun lé káàkiri ṣe máa fún èèyàn kan ńlẹ̀. So the earlier the better. Táwọn tán ń fa àwọn nǹkan síta tán bá stop ẹ̀ kán má fi síta mọ́. So pé Alaafin ló ń fún gbogbo àwọn ìlú kọ̀ọ̀kan àwọn ọba kọ̀ọ̀kan àtàwọn baálẹ̀ ní gbogbo olùkórí bẹ́ẹ̀ náà and each time there were boundary dispute. Ìgbàkígbà tí ìjà bá ṣẹlẹ̀ Alaafin as the king of Yoruba land who rules from Oyo adjudicated over such matters. Òun ló máa ń lọ bá wọn parí ìjà. Ọjọ́ wo l'Alaafin ti kú olórí àlééfà tó lọ bá ìlú kan parí ìjà? Ìlú mélòó l'Alaafin lọ bá parí ìjà lásìkò wo àtàsìkò wo kí làkọọ́lẹ̀ ti ń bẹ fún? Because ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ló jẹ́ pé insinuation ni àfojúdá àfọkànbù ni. Ẹja take it easy, ẹja take it easy, ẹja take it easy. Under Sir John Matson, Alaafin judged the boundaries matter between Ife and Ijesha. And when Ife and Ijesha lóòótọ́ ní Ife àti Ijesha jà, tí Ife àti Ijesha bá jà, tí gómìnà ìwọ̀ oòrùn àbí gómìnà orílẹ̀-èdè Nàìjíríà àbí aláṣẹ ìwọ̀ oòrùn tí wọ́n bá wá pe Alaafin pé kó máa bọ̀ ń bẹ̀ kó bá wọn dá sí i tàbí kán jọ dá sí i, eléyìí ò tí ì túmọ̀ sí pé Alaafin ní parí ìjà káàkiri. ẹ̀ ń bá kunikù là á bá jayé ókè o ẹni tó jó lórí ìní ń bá yàn jà igbákejì ẹ̀ náà ni wọ́n pè. So gbogbo àwọn nǹkan yìí ò ń ṣe superiority, kò fẹsẹ̀ superiority múlẹ̀. Ọmọ lè parí ìjà láàrin bàbá àtìyá ẹ̀ kí ló bá dé ń bẹ̀? Àbúrò lè parí ìjà ẹ̀gbẹ́ ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀. Àbúrò ìyàwó lè parí ìjà láàrin ẹ̀gbẹ́ ẹ̀ pẹ̀lú ọkọ ẹ̀. Bí ẹ̀yin là ń wò lásìwájú náà o, ẹ̀yin tá a wá ń wò lásìwájú lẹ tó ń bára yín jà yìí, ọmọ lẹ ń bí kalẹ̀ àwòkọ́ṣe kílẹ̀ fẹ́ jẹ́ fún wọn. Kò sẹ́lẹ̀ tó bàdé nínú ẹ̀, kò sẹ́lẹ̀ tó sọ ìyẹn ò tí ì di superiority, kò tí ì túmọ̀ sí pé àbúrò yẹn lágbára jẹ̀gbẹ́ ẹ̀ lọ tàbó gbọ́n jẹ̀gbẹ́ ẹ̀ lọ tàbó ní làákàyè jẹ̀gbẹ́ ẹ̀ lọ tàbó ní ìmọ̀ jẹ̀gbẹ́ ẹ̀ lọ. Kò sẹ́ni tí ìsàṣìṣe téèyàn méjì bá ń jà ìyàn ẹnì kẹta ni máa ń làjà. Yorùbá ní àìsí ẹnì kẹta ńlẹ̀ èèyàn méjì fi ń jàjà kú akátá. So gbogbo nǹkan yẹn tó bá tiẹ̀ wọ̀n rẹ́kọ̀dù yẹn ò kì í ṣe superiority. Ká ní Alaafin gbéra látọ̀yọ́ nísìn ó wá parí ìjà láàrin Ifẹ̀ àti Ìjẹ̀ṣà nísìn eléyìí ni ò bá jọ́rọ̀ ń pe Alaafin ni máa ń parí ìjà káàkiri. Bó ṣe parí ti Olú Ìbàdàn àti Ìjàyè náà nìyẹn, bó ṣe parí tẹ̀gbá àti Ìjẹ̀bú nìyẹn, bó ṣe parí tòǹdó àtàkúrẹ́ nìyẹn. Gbogbo eléyìí ni wọ́n ń pè lèyàn lè fi ẹsẹ̀ superiority múlẹ̀. Alaafin ló parí ìjà dé Èkìtì, Alaafin ló parí ìjà dé Kwara, Alaafin ló parí ìjà dé Oǹdó, Alaafin ló parí ìjà dé Ẹ̀gbá, Alaafin ló parí ìjà dé Ìjẹ̀bú. Ìjà mélòó Alaafin ti lọ bá wọn parí ń Ìbàdàn? So ẹja take it easy gbogbo àwa tá a ní lọ́kàn láti máa sọ̀tàn tàbí tá a ní lọ́kàn láti máa gbé tàn jáde tàbí ẹwọ́ wá ń tẹ̀ nǹkan kan tá a fẹ́ gbé jáde sẹ́yìn gangan ti scrutinize ẹ̀ sẹ́ẹ̀ ti yẹ̀wò dáadáa sẹ́ẹ̀ ti jọ́wọ́ sáàrin ara wọn. Mi ò ní ever dédé wá síta nítorí ìtàn kan láì ṣèwádìí ẹ̀ jinlẹ̀jinlẹ̀, máa wádìí ẹ̀ sọ́tún máa wádìí ẹ̀ sósì ní máa ń jẹ́ kí n rí ìdá méjì ìtàn nígbà míì. Kò sẹ́ni tó wá mẹ́ngbà táwọn ìṣẹ̀lẹ̀ ìwádìí là ń wá níta bá là ń kà níta kà là ń sọ nípa rẹ̀. Kò sí májíìkì kankan bẹ̀, kò sẹ́ni tó mú ìtàn rẹ̀ wá látọ̀run. Ńgbà tá a délé ayé wọn sọ létí wa, ńgbà tá a délé ayé ńlá kà á, ńgbà tá a délé ayé ńlá lóye ẹ̀. Níta bá gbọ́n bí lápapọ̀ ní odò dindi. So ẹja take it easy. And when Ede and Ife land dispute came up, ńbo lẹ́dẹ̀ àti Ifẹ̀ ti jà,
ńbo náà ti jàjálẹ̀, ńbo nílẹ̀, ńbo ni wàhálà ìjà yẹn ti wáyé, ńbo gangan ni battle ground, ṣé wọ́n jà bí ogun ni àbọ̀ ń sọ̀kù síra wọn àbọ̀ ń bára wọn jà, ńbo lẹ́dí àti Ifẹ̀ ti jà tálàfin wá bá wọn parí ẹ̀, Aláàfin èwo gangan ló wá, lọ́dún wo ló ṣẹlẹ̀. Gbogbo àwọn nǹkan yìí propaganda ni, kò ní nǹkan kan ṣe láti, kò lè elevate ẹnì kankan, kò lè promote ẹnì kankan, kò lè fún aníyè àtàpọ́nlé kankan, yóò mọ̀ fún aníyè yìí àtàbùkù ni, torí kò sẹ́ni tí ó gbà nǹkan tá a bá sọ gbọ́ mọ́. ẹ já take it easy. Now, an if a land dispute came up, Alaafin abdicate as well. Alaafin's ruling still subsists till today. Till today, can you imagine that? Ìlú mélòó wà l'Alaafin lè lọ bá wọn parí ìjà nísìnyí? Ìlú mélòó l'Alaafin ọ̀tẹ̀ tí ó pàṣẹ? S'Alaafin lè wọ̀lú kan láì béèrè lọ́wọ́ ọba abẹ kó tó wá? S'Alaafin ó dédé lọ kànlẹ̀kùn palace ẹnìkan nísìnyí? Ẹ take it easy. When Ibadan and Egba quarrel over Bakasari, the Alaafin settled it and said Bakasari belonged to Ibadan, and he made all the parties to sign an undertaking. Lọ́dún wo Alaafin wo ló ṣe bẹ́ẹ̀? S'Alaafin ti dìjọba ni tán wá ń sign undertaking fún, tó bá jẹ́ lásìkò tí òyìnbó ti dé, Alaafin ò lẹ́tọ̀ọ́ láti sọ pé kẹ́nìkan kó wá sign undertaking. Is it that governor or president ló nírú authority bẹ́ẹ̀? So Alaafin máa sọ fún Ìbàdàn àti ìlú kan pé kán wá sign undertaking. So gbogbo àwọn tí wọ́n ń gbé àwọn nǹkan yìí jáde, ẹja tẹ̀ wọ́n nú, ẹja wí fún wọn pé kán wà very very careful. Gbogbo ilé ò lè ràn wá lọ́wọ́, àwọn èèyàn ò ní máa rí gbogbo ilé náà kí wọ́n má sọ̀rọ̀. So tèmi ò bá dẹ̀ sọ̀rọ̀ bínú kò túmọ̀ sí pé lómi ò lè sọ̀rọ̀ bínú o. Ẹ gbọ́rọ̀ tí bàbá yẹn sọ, ó ní Ọ̀yọ́ people should stop the lamba you are sharing. It is shameful, to be honest. We have been debunking falsehood and fabrications from Oyo people for a long time now, but it seems those fabrications make you feel good. This is why we have to fact check anything you post, because you have shared so many false narratives to the public where many people who do not know history believe your lies. Reality ni now. So báwo ló ṣe máa rí lára tí náà? Oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n ti sọ sẹ́yìn tá a ti debunk ẹ̀ ń pé kò rí bẹ́ẹ̀. Ṣé ká ti láti bí amalgamation ń bí treaty oríṣiríṣi, ìyẹn Aláàfin ló fi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ jẹ́, Aláàfin ló fi Olúbàdàn jẹ́, oríṣiríṣi nǹkan ló ti jẹ́ pé propaganda ni ló tọ̀yọ́ wá. Gbogbo àwọn nǹkan yìí náà a lè mọ́wọ́ lẹ́rán láti máa wòran naturally. So àtẹ̀jáde tẹ́ni tó ń fi síta eléyìí tó jẹ́ another thing tó yẹ kí gbogbo ọmọ káàró òjíire bí ká take note. Sincerely, tí nǹkan bá jáde láti ibì kan kò túmọ̀ sí pé gbogbo ìlú ló sọ. Àwọn tó gbé jáde lè já láìmọ̀ kan. Ṣùgbọ́n Yorùbá ní bọ́mọdé ọ̀bá mọ̀tàn mọ́ alọ́dọ̀wọ́ ìyá òun tàbí bàbá òun, torí pé di bàbá lọ́mọ boko tó bẹ́ pọ̀n. Ẹ foríjì mi fún language yẹn. Now ẹ já gbọ́, Oyo people should stop the lamba you are sharing. It is shameful, to be honest. We have been debunking falsehood and fabrications from Oyo people for a long time now, but it seems these fabrications make you feel good. This is why we have to fact check anything you post, because you have shared so many false narratives to the public where many people who do not know history believe your lies. Majority ń táwọn èèyàn bá rí lórí ìtàkùn ayélujára wọ́n máa gbàgbọ́ o. Yorùbá níbi ń tá a bá mọ̀ jẹ ọ̀bá sí ń tá a bá rí ńlẹ̀ lájẹ. Wọ́n ní bàbá ìyàwó ọmọ yín lẹ̀ ń bá sùn ni, ó ní à lẹ́rọ mímí làbà ẹni tá a bá sùn tì náà kọ́ la jarun pálù. So ń táwọn èèyàn bá rí nígboro ayé ni wọ́n jẹ́ ń tán bá rí lórí ìtàkùn ayélujára ni wọ́n mọ̀ gbé káàkiri. On 31st July 2025, Yèyé Òmìnira Ọmọ Odùduwà wrote, and I quote, I am done with Lamba. Alaafin Siyambolo Ladigbolu reign was between 1911 to 1944. He passed away 9 years before Queen Elizabeth's coronation in 1953. During colonial era, Ibadan was the capital of the Western region. My question is that how did Queen Elizabeth send birthday message to someone who passed away 9 years before her ascension to the throne? Was she communicating with his ghost? It is not possible for this publication to come from National Archives, as claimed by the person who shared this document. British are very good in record keeping. British debunk so many history we learned from childhood with timing.
so now gẹ́gẹ́ bí àlàyé tèmi náà ṣe síwájú pé àwọn èèyàn dẹ̀ sọ pé archive ni wọ́n ti rí so rọrùn kéèyàn ó bá rú ẹ̀ pàdé ní archive kò sí ní tá a rí ní archive tá a nígbàgbọ́ nínú ẹ̀ ńlọ́jẹ́ kémi ò tiẹ̀ tún sọ wípé wẹ́ bóyá tí wọ́n fi sí archive lákàìfù gbé jáde padà fún wa now gbogbo àwọn ìwé yẹ́lò tá à ń rí ohun tá a máa wò pé torí pé ìwé yẹn ti pẹ́ lọ́jẹ́ kó rí bẹ́ẹ̀ àmọ́ pé wọ́n fabricate ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló jẹ́ pé wọ́n kọ́ because eléyìí tó sọ wípé Aláàfin ló fi Ṣọ̀ún jẹ ọba láti baálẹ̀ Aláàfin ló fi Olúbàdàn jẹ ọba láti baálẹ̀ bọ́n ṣe gbé kalẹ̀ ti mọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ ni now my opinion I commend our Yeye Òmìnira for a great hard work in debunking this false narrative as it is very dangerous to our historical information. Let's keep it real and stop sharing false narratives, and let's learn to correct whatever wrong information we have shared if it was an error. Ire o, Ajétúmọ̀bí Awólọ́wọ̀ Ọba Kọ́láwọlé. Now tẹ́ bá rí i pé bẹ́ẹ̀ ni náà ṣe sọ ó gbé kalẹ̀ pẹ̀lú ìfẹ́ ó ní let's keep it real. Ẹja sojúlówó òtàn and stop sharing false narratives, and let's learn to correct whatever wrong information we have shared if it was an error. Bó bá jẹ́ kó ṣe èsì ni tá a mọ̀ tí ì ṣe pé fẹ́nu wa ni tó jẹ́ pé àwa náà kàn rí hẹ́mbì kan làwa wò pé kíní ó ṣèlú láǹfààní o tàbí bóyá bí kíní ṣe rí bẹ́ẹ̀ náà ni o ẹ̀já wa náà ó pín ta bẹ́ẹ̀. Bó bá jẹ́ pé kó bẹ́ẹ̀ ló ṣe rí a lè yọ kúò nígboro ayé àwọn tán rí kán mọ̀ rí mọ́ ìwọ̀nba àwọn tó gbọ́ wọn ò ní gbọ́ mọ́ tán bá ti rí wọn ò ní rí pín mọ́ ìwọ̀nba àwọn tó pín àwọn náà ti gbọ́ pé ẹni tó dẹ̀ send tó ṣíà ntí ò real ó lè jáde kó padà sọ gbà gbogbo ọmọ káàrọ̀ òjìrè o ẹ foríjì mi o ntí mo pín jò ní o kò rí bẹ́ẹ̀ o bó ṣe rí rè o èmi náà rí i pé yóò ṣèlú láǹfààní mo ní kí n fún ìmọ̀ pé ọ̀tọ̀ ni tí ń bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ kí lèmi wá báyìí wá jáde látinú tí mo wá jáde látọwọ́ ṣé ẹ gbàgbé fáǹfààní àwọn tí bá ẹ̀sẹ̀ ń wọlé bá wa tàbí tí wọ́n ń bá wa lórí ètò yìí kí wọ́n má sọ wípé aláṣejù bí àkàndọ̀rọ̀ ayékòǹkò ò sí irọ́ o kò rí bẹ́ẹ̀ o àwọn nǹkan kan tó yá pera wa sákèsí là ń pera wa sí o ntí mo ń fèsì sí lélẹ́yìí o kẹ́yìn náà gbọ́ o bẹ́ẹ̀ bá ti gbọ́ tẹ́lẹ̀ Queen Elizabeth II in her 1953 birthday message to Alaafin Siyanbola Ladigbolu I addressed him as Alaafin of Ọ̀yọ́, king and head of Yoruba land. Normally kálí mo fẹ́ fi irú nǹkan yìí síta mẹ́sẹ̀gì tí Queen Elizabeth II tó sẹ́ndì sáláàfin máa kó tiẹ̀ máa lò ó so that a mọ bó ṣe kọ lẹ́tà yẹn gan reason tó fi kọ lẹ́tà yẹn gan purpose lẹ́tà yẹn gan content inú lẹ́tà yẹn gangan kì í ṣe pé kákan dédé máa mú nǹkan lórí ká máa fún reference number ká dédé máa sọ pé wọ́n ṣe báyìí address him as Alaafin of Ọ̀yọ́, king and head of Yoruba land ó possible now Yoruba land àti sọ bí tó dé tipẹ́tipẹ́ British National Archive Ref DO 35/3181 the Alaafin rules from Ọ̀yọ́ as the capital of Yoruba land ṣé Queen náà lọ sọ bẹ́ẹ̀ the throne of power ṣé Queen náà lọ sọ bẹ́ẹ̀ Ọ̀yọ́ is not Alaafin's kingdom but Yoruba land ṣé Queen náà lọ sọ bẹ́ẹ̀ he only rules from Ọ̀yọ́ over his expanse kingdom the Yoruba land ṣé Queen náà lọ sọ bẹ́ẹ̀ Colonial Office Records on Yoruba National Institution CO/583/189-192 the boundaries of land of each kingdom was apportioned by the Alaafin to each kings and baálẹ̀ ṣé Queen náà lọ sọ bẹ́ẹ̀ sáwọn òyìnbó náà kọ́lẹ̀ bẹ́ẹ̀ sí archive náà ló sọ bẹ́ẹ̀. Anytime there were boundaries disputes, Alaafin as the king of Yoruba land who rules from Ọ̀yọ́ abdicated over such matters. Ṣé lọ́yọ̀ Àtìbà ilé ni àbí Ọ̀yọ́ tọ̀hún because Alaafin Siyanbola Ladigbolu Ọ̀yọ́ Àtìbà ló ti jọba ńgbà táwọn èèbó wá gbalẹ̀ wa Ọ̀yọ́ Àtìbà ni wọ́n ti gbà á ni wọ́n ló wà ń gbà láyé ìgbà náà kí wọ́n tó dé. So under Sir John Matson, Alaafin judged the boundary matter between Ife and Ijesha, and when Ede and Ife land dispute came up, Alaafin abdicated as well. Alaafin's ruling still succeeds till today. Ẹ̀rí pé ẹni tó kọ́ ẹni tó fi síta ń tọ́ ọmọ nǹkan tí ń sọ kò dẹ̀ sí lákàyè lébele fún. When Ibadan and Egba quarrel over Bakasari, the Alaafin settled it and said Bakasari belonged to Ibadan and he made the parties to sign an undertaking. Ẹni tó bá sọ bẹ́ẹ̀ ti rí pé
làákàyè onítọ̀hún kù díẹ̀ káàtó gbogbo àwọn nǹkan yìí kò ní mí nì. Like I said, mo wá lé mi lọ sínú archive ẹgbọ́n nǹkan tó sọ àbí AI ìjàre. Alaafin Ṣìnà Ládìgbòlú one reigned as the sovereign ruler of the Ọ̀yọ́ Empire from 1911 to 1944. As I stated earlier, bí mo ṣe sọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe rí bó ṣe ṣe náà nìyẹn. Known by the title Ikú Bàbá Yèyé, he navigated the early period of British colonial rule. So that is it, including the 1914 amalgamation of Nigeria. His death in 1944 led to events that inspired Wọlé Ṣóyínká death. Ṣé Wọlé Ṣóyínká ti kú ni? Yẹ́ ti rí pé AI náà mọ̀ tí ń ṣe ń gbà mí. Ẹni tó bá gba AI gbọ́ 100%, òun tọ̀ náà ti dáràn. Because lórí amalgamation Aláàfin kankan ò sáyà amalgamation kankan. So ṣé kọ́lọ̀ mọ̀ jẹ́ Wọlé Ṣóyínká ó kú o kí bàbá ó dàgbà kó dògbò o káwò orí bàbá pẹ́ o ní tiwa o. Bàbá tó sì ń ta pọ́npọ́n kò tí ì níbi tí ń lọ o. Can you imagine event that inspired Wọlé Ṣóyínká's death, Olódì Wọlé Ṣóyínká's death, and the king's horseman? Key aspect of his reign period 1911 to 1944 colonial context. He reigned during the intensification of British colonial rule, with his authority often in negotiation with colonial officers, particularly under Oyo province, structure led by Captain William Ross. The WW1 support, that is World War I support, Ládìgbòlú one, provided men and supplies to the British during the First World War. Ńlá fi ń pè ní Ọládìgbòlú Aláàfin Ọ̀yọ́, ọba ńlá tí fọba jẹ, ọ̀rẹ́ ajẹ́lẹ̀ pàtàkì tí ń bẹ lájùlé ọ̀run. William Ross ni ajẹ́lẹ̀ rẹ̀ tí ń bẹ lájùlé ọ̀run, lọ́rẹ́ ajẹ́lẹ̀ tí ń bẹ lájùlé ọ̀run. So ó fi nǹkan ràn wọ́n lọ́wọ́ lásìkò recognition tó gbogbo eléyìí láti sọ tẹ́lẹ̀. Níta fẹ́ mú jáde ń bẹ̀ náà ni wípé ìṣẹ̀lẹ̀ ọdún 1953 kò lè kan ẹni tó kú lọ́dún 1944. Ẹ dákun torí Ọlọ́run, ẹ̀bẹ̀ là ń bẹ̀ o, kẹ́nìkan kan mọ̀ fi nǹkan tí ó bá ti jẹ́ ojúlówó síta mọ́, torí òní kọ́ torí ọ̀la wa ni o. Gbogbo àwọn nǹkan yìí yóò tún máa fàjà míì lọ́jọ́ iwájú ni. Kọ́ mọ̀ jẹ́ pé àwa generation yàwá tí ẹ sì fi sùúrù ṣe, àwọn tí ń bọ̀ lẹ́yìn wọ́n lè mọ́ gbàgbó, wọ́n lè mọ́ ní sùúrù débẹ̀. Sọ Ọlọ́run nínú àánú ẹ̀yọ́ ràn wá lọ́wọ́ o. Ilẹ̀ káàrọ̀ òjìrì ò ní da ilé ogun, kò sì ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Ọ̀yọ́ ò ní